ọmọ ènìyàn tó mọnú rò ní dúpẹ́ lolóko ọba ṣe ń dúpẹ́ oore ìwà láyé, oore dídá sí, oore dídúró ti ní. Ìwà láyé ìwà láàyè ẹ̀dá lásán kọ́, ọba olúwa ní pé ó rí bẹ́ẹ̀ kì í ṣènìyàn. Amos Olúwadáyìísí olóko ọba, ìránṣẹ́ ọlọ́run alààyè ní pípé, ẹni ọba mímọ́ ń fẹ́ tiẹ̀ nígbà gbogbo. Ó dé, ó fẹ́ dúpẹ́ oore olúwa ṣe. Òní lọ́jọ́ ìbí ẹni àrà ọ̀tọ̀ tó gbolúwa gbọ́, tó mọ Jésù lólùgbàlà. Bí wọ́n bá pé ká làwọn èèyàn tó jáfáfá nínú iṣẹ́ ìránṣẹ́, ọ̀kan lọmọ olóko ọba Amos Olúwadáyìísí òkèrè níbi ká jíṣẹ́ ìrere ọba òkè fáráyé, ká tọ́ni sọ́nà nílànà òdodo. Ọ̀kan lọmọ olóko ọba, ká múni rìn lọ́nà ìyè ọ̀nà òtítọ́. Ọmọ olóko ọba mọrú rẹ̀ púpọ̀. Ẹni tó mọ oore olúwa Amos Olúwadáyìísí ọmọ bàbá olóko ọba ló ṣe wá sọpẹ́ oore lọ́wọ́ ọlọ́run àánú, ọlọ́run ọ̀run, ọba dúró ti ní. Ó ronú ibi òun ti ń bọ̀, ibi òun dé dúró. Ó tún ronú ibi olúwa mọ́ òun lọ. Ó wá rí i pé oore ọ̀fẹ́ ọlọ́run rèé, bí kì í bá ṣe tolúwa ni ọ̀tá ìbáyọ̀. Dájúdájú ọjọ́ ìbí ṣe pàtàkì, ó ṣe kókó. Ọba olúwa mi ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ fún gbogbo ọmọ adarí hurun. Ó dáa ká mọ̀ ká yẹ ọjọ́ orí wa. Ìwé mímọ́ ló sọ bẹ́ẹ̀, ìwé ìròyìn kọ́. Ẹ lọ sínú bíbélì kẹ́sẹ̀ rí ọ̀rọ̀. Bàbá wa Olúwadáyìísí olóko ọba, ẹ kú oríire. Ẹ kú oríire ọjọ́ ìbí. Ẹ ó ṣe púpọ̀ rẹ̀ láyé. Olúwa ti ń bẹ, tẹ́mi rẹ̀ ń bẹ. Ìgbà ọdún enílẹ̀ fi ṣe. Ẹ ó dàgbà, ẹ ó dògbó, ẹ ò ní kẹ́ni àwátì. Olúwa lolùṣọ́ àgùntàn yín o. Bàbá wa olóko ọba Olúwadáyìísí, dájúdájú ẹ ò ní ṣaláìní rárá. Ire owó, ire ohun rere tó ń tàlàáfíà, ohun àìkú tí ṣe baálẹ̀ ọ̀rọ̀ yóò mọ jẹ́ tiyín lọ́jọ́ gbogbo. Ìwòyí àmọ́dún a ó jọ yọ ayọ̀ míì. Bẹ́ẹ̀ ti ń lé sí i lọ́jọ́ orí, àìsàn ní bá yín rìn lọ́nà, ìjàmbá ò ní ká yín mọ́lé. Bẹ́ẹ̀ bá ń bẹ lóde, ẹ ò ní kó sọ́wọ́ ewu. Ẹ̀yin ti fọlọ́run ṣàgbẹ́kẹ̀lé, ẹ ti borí ogun sátánì. Bá mi àwẹ̀dá Amos Olúwadáyìísí ọmọ bàbá olóko ọba, ọkọ Fẹ̀yìntọ́lá aya lálùbáríkà tí ń jẹ́ Fọláṣadé. Aníwàlẹ́wọ̀ obìnrin tó dáa bí egbin, tó mọ kíkẹ́ ọkọ, ó ní tẹríba, ó sì ń ṣèké àwọn ọmọ rẹ̀ déédéé. Aya olóko ọba, èyí ṣàrà ọ̀tọ̀. Amos olóko ọba àwẹ̀dá ìkọ́, bàbá lúmà nílùú tá a gbé bí ọ. Níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní Kwara, bíbí ire ni ọ́. Ìjọ CAC ló gbé tí ń jí rere fọmọ aráyé gbogbo. Ọ̀nà èyí tó yàn láàyò yìí, ogun ayé kankan ní mú ọkọ ṣẹ̀ ń bẹ̀. Ǹlẹ́ àwẹ̀dá ìkọ́, ìkọ́ ọmọ olókun ọ̀là, ìkọ́ ọmọ olókun ẹṣin, ìkọ́ ijó ni mo kọ́ wọn ọ̀kọ́ lù. Àwẹ̀dá ìkọ́ ọmọ gbangba làṣà ta, àṣà kì í ta ní kọ̀rọ̀. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ rẹ ìrí àwẹ̀dá. Àwẹ̀dá ìkọ́, ó dúró ọwọ́ rẹ ò tó sí, ó bẹ̀rẹ̀ ọwọ́ rẹ ò tó sí, ó dẹ̀gbẹ́ yẹ̀gẹ̀, ìṣínwọ́ sí ọ lójú, ìṣínwọ́ sí ọ lẹ́nu. Ìkọ́ ni ọ́ ọmọ olókun ọ̀là. Àwẹ̀dá ìkọ́ ni ọ́ o. Ìkọ́ ni ọ́ tó gbéṣin dọ́jà ìṣin òòtà. Wọ́n bi ọ́ pé ta ni ó ra ṣin àdùbúlẹ̀ ká? Wọ́n tún wá bi ọ́ ta ni ó ra ṣin àdùbúlẹ̀ kọ́? Oníran bàbá yín ló ní ṣin àtàlà àtàtúnjèrè. Ire làwẹ̀dá ìkọ́, ọmọ olókun bàránú jẹ́. Ìwọ fà á, èmi fà á. Ọmọ agúnyán pupa fàlejò pupa. Ire nìkọ́, ọmọ atẹ́lí pupa fàlejò pupa. Ojú ń tàlejò, ojú ń tẹní. Ire làwẹ̀dá ìkọ́, ọmọ olókun ọ̀là. Ó yá o, ká mọ kiri apá fìrè pàdé níwòyí àmọ́dún. Mayegun Akewi Oodua, wọ́n padà wá kí ọ kú oríire. Congratulations to you. Bá mi àwẹ̀dá ìkọ́, bàbá wa nínú Olúwa Amos Olúwadáyìísí olóko ọba, ó ṣe púpọ̀ lókè èpẹ̀. Òjò Awogbemi lèmi ń jẹ́. Mayegun Akewi Oodua ti létoko. Ẹ lọ subscribe sí Òjò Awogbemi Kabiesi TV lórí YouTube channel. Kẹ́lẹ́ mọ́ gbádùn àwọn oríṣiríṣi orin ewì tó ti wà lórí ìkànnì ń bẹ̀.
rẹ bàbá o ṣeun. alábònílẹ̀ Góṣẹ́nì fún mi láyọ̀ dúpẹ́ oore. ọmọ wọn lákùrẹ́ olóyè mẹ́kùn dúpẹ́ o lọ́wọ́ bàbá. ìyá olúyẹmí ìyá olúwadámilọ́lá ìyá michael mi ìyá mọ́yọ́sọ́rẹ́ congratulations arẹwà nínú obìnrin ìgbà ọdún kan ni àṣeyí ṣàmọ́dún o. Olúwafúnmiláyọ̀ Eunice aya Ògúnmọ́lá ó kú oríire wá dàgbà wá pẹ́ láyé abá ọdún pẹ́ ọdún tuntun tó wọlé bá ọ Èdùmàrè ló gbé ọ lékè ọmọ ènìyàn kọ́ abá ọdún pẹ́ oore ìwà láyé oore ìwà láàyè Fẹ̀sọ̀mújó aya Ayọ̀délé Ògúnmọ́lá màmá Olúyẹmí mọ́ ọ yan ní tẹ̀ríntẹ̀yẹ Olúwa ọba ló fún ọ ṣe màmá Olúwadámilọ́lá ìrẹ́ ló lòní sàmọ́ gbọ́wọ́ ijó gẹ́gẹ́ kọ́ mọ́ sọ̀díwùkẹ́ màmá Michael màmá Mọ́yọ̀sọ́rẹ́ Olúwa ti gbé ọ sókè lọ́lá Elédùà ò ní jábọ́ lọ́jọ́kọ́jọ́ gẹrugẹru là ń béwé kúkú ndùkú láàrin oko ewé ńlá rẹ ò ní padà wárú wẹ́wẹ́ wájú ló mọ lọ ọ̀ní rẹ̀yìn Olúwafúnmiláyọ̀ Eunice aya Ògúnmọ́lá o bó o ti gbé 55 years lókè èèpẹ̀ orí ọ̀fẹ́ Olúwa ni ọ̀pọ̀ ló ṣe pé abísáyé tí wọ́n padà ní wàrà ṣe ṣàdíkété tí wọ́n bí wọn àìmọye ẹni ojú lọ́jọ́ orí tí ò tó ọ tí kú ti mú wọn lọ àánú lórí gbà lọ́wọ́ ọba ṣẹ̀dá atófaratì bí òkè Olúwafúnmiláyọ̀ ǹṣó bí àjọ délé bàbá rẹ lákùrẹ́ olóyè mẹ́kùn nílé bàbá tó bí ọlọ́mọ Oke-Ìlísà ni máa yà sí ilé bàbá rẹ lókè-Ìlísà ìwọ lọmọ lókè-Ìlísà ubike ó ṣọ̀pọ̀ sí upalẹ̀ fàlẹ́ gbọ̀nà ìtẹ̀rù tọmọ́pọ̀ yigi ọ̀nà Oke-Ìlísà ìlọmọ amúmàlú sọdún ìgbàgbọ́ ọmọ amúgbàgbọ́ rẹ ní í ṣe apàgbòsọ̀sẹ̀ ọmọ ọlọ́sẹ̀ kẹ́ẹ́dúkà lọ́kàbọ̀ ní ṣọ́ọ̀ṣì ọmọ ọlọ́dún ijọ́ méjèèjọ lókè-Ìlísà congratulations màmá àwọn bọ́ìsì rẹ là ń kí Olúfúnmiláyọ̀ aya Ògúnmọ́lá ó kú oríire máa jó máa yan gbówó ijó gẹ́gẹ́ ìwọlẹ́lẹ́yẹ òní ọjọ́ ayọ̀ ló dé ló ń yọ̀ Olúwafúnmiláyọ̀ aya Ayọ̀délé Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ ń bẹ ọ̀ọ́ni kúkú òjijì òní fojú sunkún ọmọ ọkọ rẹ òní fòsánlẹ̀ kú ìwọ gan òní ṣàìsàn Amẹ́ríkà tẹ́ wà yìí níbi ẹgbẹ́ gbowó wálé a ò ní gbọ́kù rẹ àtọmọ àtọkọ bẹ́ẹ̀ bá ń sùn ẹ ní tójú oorun dójú ikú ẹ ò ní tójú àládébùsùn àìsàn ọkọ rẹ Ayọ̀délé Ògúnmọ́lá ọmọ èrò ọmọ ọba ilé lákùrẹ́ olóyè mẹ́kùn tó fapá méjèèjì yẹyẹ bí ìrùkẹ̀rẹ̀ lóníkákí ọ onímọ̀ ìdàlí kó o gbó kó o tọ́ ó ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé lọ́lá Jésù Kristi ojú Awogbemi Mayegun Akewi lèmi ń jẹ́ akọrin fọlọ́jọ́ ìbí tẹ̀yẹtẹ̀yẹ akọrin fọlọ́jọ́ ìbí yóò ṣẹ̀ṣẹ̀. ó ṣé Ọlọ́run ó ṣé Ọlọ́run ààbò Olúfúnmiláyọ̀ ń dúpẹ́ oore aya Ògúnmọ́lá mọ rírì rẹ bàbá o ṣé o.